kí tó máa bọ́rọ̀ mi lọ gbogbo yín ti mọ̀ wípé ṣe Sunday Igboho nìsan ti wà ní Òṣogbo àbí wọ́n ti wà ní Ọ̀ṣun Òṣogbo Òṣogbo ló wà o so wọ́n ti wà níbẹ̀ so ẹ̀yin tẹ́ bá wà ní Òṣogbo Ọ̀ṣun so ẹ lè ṣe kí ni ẹ tètè lọ grab wọn bẹ́ẹ̀ o ẹ tètè lọ grab wọn bẹ́ẹ̀ o but a máa ní láti pé àwọn náà jẹ́ kí n ṣe videos fún wa so that a lè rí pé okay o bó ṣe ń lọ ní eléyìí o mo ń try àti connect àwọn tí TikToker sí ara ẹ̀ ní because àṣelànà náà so tó bá fẹ́ join Iru Ekun security network finú kan ṣe o fọkàn kan ṣe o finú kan ṣe fọkàn kan ṣe o má ṣe báyìí ń bẹ o má sọ wípé ẹ jẹ́ ká dàrú ẹ jẹ́ ká bàjẹ́ fún wọn don't try am o because ọmọ ní tí ogun bá jẹ lọ ọgbọ̀n á ṣe kí ni ọgbọ̀n á jẹ bọ̀ nǹkan tí mo fẹ́ ká mọ̀ nìyẹn o nǹkan tí mo fẹ́ ká mọ̀ nìyẹn o nǹkan tí mo dẹ̀ mọ̀ pé nǹkan tí mo rò pé I need for now òun náà ni Iru Ekun security network yìí náà ni I need ẹ̀yin kankan tẹ́ bá ń gbórí wọlé ní Facebook tẹ́ bá ń gbórí wọlé Facebook ẹ má bá wa share kí àwọn èèyàn lè darapọ̀ mọ́ wa máa bá wa share a máa pe àwọn nọ́mbà kọ̀ọ̀kan fún wa ibi tí Iru Ekun wà wọ́n ti wà ní Èkìtì wọ́n ti wà ní Lagos State wọ́n wà ní Ọ̀ṣun wọ́n wà ní Ọ̀yọ́ wọ́n wà ní Kogi wọ́n wà ní ọ̀yà mo ti dárúkọ Ọ̀ṣun àbí wọ́n wà ní Ondo wọ́n wà ní Kwara State wọ́n wà ní Ogun State wọ́n wà ní borderline so gbogbo ibi tí wọ́n wà ní at least 9 states ní àwọn Iru Ekun yẹn ti dé with their phone number because tá bá post ẹ̀ síbí báyìí àwọn èèyàn kì í sábà ń rí ẹ jọ̀ọ́ ẹ̀yin méjì tẹ́ bá ń wò mí yẹn ẹ bá mi comment pé ń gbọ́ nǹkan tí mò ń sọ then ẹ bá wa share kí àwọn èèyàn náà lè jẹ àǹfààní ẹ̀ o ìwọ tó bá wà ní diaspora you can send the number to your people in Nigeria so that they can see the numbers so that àwọn náà lè sọ pé okay káwọn náà join Iru Ekun security network láti fi ṣe kíni láti fi save ara wọn náà nǹkan tó wà fún náà nìyẹn so mo ní pé okay o ká tún ṣe kíni o ká tún mú wá fún wa ní èní àwọn mẹ́ta máa wò pé abeg go jàre arúgbó yóò fẹ́ sọ̀rọ̀ kíní kan àníyàn ṣe mí anyway ẹ jẹ́ kí n tún wá ṣe sí bí báyìí èmi á sọ yí pé tó bá fẹ́ join Iru Ekun security network inú kan ṣe fi ọkàn kan ṣe fi ìfẹ́ ṣe pé yes mo nífẹ̀ẹ́ ìran mi yá àwọn kan táǹtà ló wà ń bí o so ẹ ti rí ta ṣe hàngẹ̀ mo nífẹ̀ẹ́ ìran mi ò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ because tá bá ní ká wò ó pẹ̀lú bí Nàìjíríà ṣe ń lọ pẹ̀lú bí oríṣiríṣi nǹkan ṣe ń ṣẹlẹ̀ yìí tá bá máa rí bí let's say 10 years to this time àwọn tó bá máa sọ Yorùbá díẹ̀ ló máa kú o ṣé àwọn tó dẹ̀ máa sọ fún wọn pé don't speak vernacular don't speak Yorùbá there's one lady tí mo mọ̀ wọ́n forúkọ Bọ́lá ṣe jáde popular person lọ́kọ̀ ẹ̀ ó ní no òun ò fẹ́ káwọn ọmọ òun máa sọ Yorùbá rárá actually they are not in Nigeria but at least as for me my children àwọn tó gbọ́ ń gbọ́ ṣùgbọ́n wọn ò tí lè sọ ẹ̀kọ̀ọ̀kan máa ń kó sí wọn lẹ́nu ṣùgbọ́n big sister wọn ìyẹn kò lè bá mi sọ̀rọ̀ kó sọ English òun gbọ́ mọ̀ pé mi ní dáhùn náà máa sọ pé kí ló sọ mi gbọ́ nǹkan tó sọ tún sọ dáadáa jẹ́ ká gbọ́ nǹkan tó sọ so bó ṣe jẹ́ nìyẹn then glory be to God ó ń sọ Yorùbá dáadáa gidi so ọmọ mi ń sọ Yorùbá dáadáa. So ẹ jẹ́ kí n fílẹ̀ sí good news yìí náà. Actually mo ti fi sí orí normal page mi ṣó ti yẹ yín orí backup yìí nìkan mo ti fi sí nǹkan tó dẹ̀ jíjẹ̀ ń fi síbẹ̀ ni pé kò kí ń sábà ń rí view àwọn tó yẹ kó wò ó tó yẹ kó ní ìdẹ̀wọ̀n kì í sábà ń rí
ṣó ti yé yín. So nǹkan tó fà á nìyẹn tó fi jẹ́ kí n ní òkè jẹ́ kí n wá ṣe live so that at least ìwọ̀nba nọ́mbà tí n bá lè pè jáde fún àwọn èèyàn, then now the number is legit, yeah, then I confirm ẹ̀ka tó máa gbé nọ́mbà yẹn jáde. So then tá bá pe nọ́mbà yẹn fún yín rí ibi tẹ́yin bá wà bí wọ́n ṣe máa sọ kọ́lẹ̀. So ẹ jẹ́ kí àwọn èèyàn yín kan ṣe kí ni kí wọ́n lọ darapọ̀ kí wọ́n pe nọ́mbà yẹn. So ṣó ti yé wa máa fún mi lọ́lá oyèdìran ọmọlé. So bó ṣe jẹ́ nìyẹn. Mo ti post nọ́mbà yẹn sí orí, tẹ́ bá lọ wo Facebook rí orí òjíṣẹ́ nìkan kò ń ṣe backup, orí òjíṣẹ́ gangan ni mo post poster yẹn sí, tí ó ti yé wọn. But mo tí ì fi sí eléyìí tá a fi jọ ń sọ̀rọ̀ yìí yẹn ti backup mi tí ì fi sí, tí ó ti yé wa, torí pé àwọn èèyàn kì í sábà ń rí notification ní backup yìí. Òun ló fi jẹ́ kí n wá ṣe live ní backup ìlànà lẹ́ni. Àná mo ṣe ní orí the other one yẹn, that's òjíṣẹ́ gangan mo ṣe níbẹ̀. So mo ní jẹ́ kí n bring it back sí backup bí báyìí. So nǹkan tí ó ń ṣẹlẹ̀ nìyẹn. So níbo lẹ́yìn wà kí n kọ́kọ́ pè fún yín, ibi tẹ́yin bá wà ńbẹ̀ ẹ jẹ́ kí n mọ̀, ẹ jẹ́ kí n pe àwọn ibi tí wọ́n wà níbí báyìí jáde kẹ́ wò ná kẹ́ gbọ́. Wọ́n wà ní Èkìtì state, wọ́n wà ní Lagos state, wọ́n wà ní Ọ̀ṣun state, wọ́n wà ní Ọ̀yọ́, wọ́n wà ní Kogi, wọ́n wà ní Ọ̀ṣun, wọ́n dẹ̀ wà ní Ondo, wọ́n wà ní Kwara, wọ́n wà ní borderline náà. Àwọn ibi tí wọ́n wà nìyẹn. So ìwọ tó bá ń gbé ní Lagos state jẹ́ kí n mọ̀, tó bá ń gbé ní Ogun state jẹ́ ká mọ̀ ibi tó wà, tó bá ń gbé ní Ọ̀yọ́ then ẹ jẹ́ kí a mọ̀ so that you can just call the number out so that you write it down. Ṣó ti yé wa, because mo ti post number yẹn sí orí òjíṣẹ́ gangan, not this backup. Ṣó ti yé wa, mo ti post ẹ̀ sí number òjíṣẹ́ gangan, and we need the number just to call, not ẹ má rò pé tabakọ ta ló fẹ́ gbọ́n àwọn tó máa gbé máa dá yín lọ yín náà dẹ̀ sọ nǹkan tẹ́ ẹ fẹ́ join Iru Ekun security network ní o, simple as that. So nǹkan tẹ́ máa sọ nìyẹn. Ẹ̀yin èèyàn mi mo ti gbé jáde, ó wà lórí òjíṣẹ́ gangan, kò ṣe backup, ó wà lórí òjíṣẹ́ gangan, but màá wo possibility tí mo ṣe lè mú wá sí orí backup yìí náà so that everybody will see the number there, then you copy it, you call, oh shit, you call the person, you call them, then they will respond to you. So then what next to do. Ṣé ti yé wa bẹ́yẹn. So bí ó ṣe jẹ́ nìyẹn. So ẹ jẹ́ kí n pe nọ́mbà yìí fún wa because màá ní láti pe nọ́mbà ibi táyìn bá wà, ẹ jẹ́ kí n mọ̀. Nítorí ní Christiana Abọ́sẹ̀dé, ẹ jẹ́ káwọn ibi táyìn wà. So bóyá ó wà lára àwọn 9 states tó wà lọ́wọ́ mi báyìí. Ṣé ti yé wa, but màá ṣáà padà post ẹ̀ post ẹ̀ sí ibẹ̀ yẹn. Èmi á sọ yìí pé tó bá fẹ́ join Iru Ekun security network, ṣé pẹ̀lú inú kan, ṣé pẹ̀lú ọkàn kan, ṣé pẹ̀lú pé mo nífẹ̀ẹ́ ìran mi, mo fẹ́ dáàbò bo ìran mi ló fi jẹ́ kí n fẹ́ ṣe kinní. Má ṣe wípé jẹ́ kí n lọ bàjẹ́. Ẹ̀mọ̀ àwọn kan wà tó jẹ́ pé tán bá débì kan wà, wọ́n ṣe máa bàjẹ́, wọ́n ṣe máa scatter, wọ́n ṣe máa ṣe everything lọ́ máa wá. Ṣó ti yé wa. So bí ó ṣe jẹ́ nìyẹn. Ẹ jẹ́ kí n pe ẹ̀yin tí ẹ wà ní Èkìtì kété. So ẹ jẹ́ kí n pe ní àwa dálẹ̀, ṣé dialogue àbí dialogue whatever tẹ́ bá wọn kẹ́ pé nínú ẹ̀ language wa, àzìyìn kí n pè ní ìjìnlẹ̀ Yorùbá ni màá fi pe nọ́mbà yẹn fún wa. Ṣó sì yé wa bẹ́yẹn. So ẹ̀yin tí Èkìtì plus 2 ẹ̀sán 5 ẹ̀sán 7 òdo 1 7 ẹ̀jọ 2 mi ìránì kankan ní TikTok yìí. Anyway, ẹ jẹ́ kí n lọ set kankan náà kí n padà wá ní ti TikTok yẹn. So because we need this number only. Tí n bá play video yẹn fún wa ẹ ti ní bẹ́yẹn. Àwọn tó ní ìdánwò, please, we need Iru Ekun in Ekiti state, Ondo state. So now
òun là ń pe nọ́mbà yẹn fún wọn báyìí ní ìsìn tó di wípé ààrẹ anybody ẹ̀yin tẹ́ bá sọ pé you need so this thing ẹ ní mọ time tí máa fẹ́ post ẹ̀ the next thing tó yẹ ká ṣe ní àbí kí n sọ pé the best tó yẹ ká ṣe ní pé ẹ follow page yẹn ẹ fi sí ẹ tẹ notification yín so that tí anytime tí bá fẹ́ ṣe live either Facebook ni or YouTube ni or TikTok ni ẹ rí pé ẹni yìí fẹ́ ṣe live o ọ̀dọ̀ mo ti rí fídíò kan gbà kan o tó sọ pé Iru Ekun security network o òun ní nìsín àwọn tó sọ pé àwọn ní ìdí ẹ̀ ló pọ̀ ń bì jù àwọn kan ní please we need Iru Ekun in Ekiti state and Ondo state àwọn eléyìí ni mo nífẹ̀ẹ́ sí Iru Ekun now you want to join how do you want to join now kò ju fídíò àmì kíní tá à ń ṣe ní ìsìn kò tiẹ̀ rí bí rárá so ẹnìkan ló ní please I want to join sir so now ìgbà tí ẹ̀jẹ̀ lọ fẹ́ join now that's why we come online so that let's do live video so that you can join from the number that we give out so bó ṣe jẹ́ nìyẹn ẹ ti rí bẹ́yẹn àwọn mi sọ pé I want to join ló pọ̀ jù I'm interested gbogbo ẹ̀ ló wà níbẹ̀ but unfortunately no one want to no one want to join us so ẹ jẹ́ mo wá sísàlẹ̀ ń bì báyìí náà so that is why ta fi sọ pé okay ẹ jẹ́ ká mú wá o but it is well àwa máa ṣe tiwa ìta bá lè ṣe tán bá fi did that èmi it's not my business it's not my concern yeah let's say the truth ìgbẹ́ ti jábọ́ tán ẹ má bínú jàre kí ni trouble tààrà ẹni tó bá lọ́mọ wẹ́wẹ́ àti understand ó ti bàjẹ́ ó ti kàn dànù ìtẹ̀ tí ronú pé mo fẹ́ rà mí ọkàn mi ò tẹ̀ lọ síbẹ̀ rárá. So if you want to join Iru Ekun security network we are available gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ tẹ́lẹ̀ pé let me just hold this one gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ tẹ́lẹ̀ pé tí wọ́n bá fi dídà tèmi kò sí ní tó kàn mí because I dey diaspora I no dey house but for our people torí àwa náà léyàn lé àwa náà lẹ́bi ńlé alára ńlé alọ́rẹ̀ ńlé if anything happen to us ṣó máa dùn mọ́ wa nínú kò lè dùn mọ́ wa nínú torí ẹ̀ làwa náà fi sọ pé okay any information táwa náà bá ń rí a máa ṣe kí ni a máa mú wá síta fún wa láti lè máa jẹ́ káwa náà máa ṣe kí ni kí àwa náà máa gbọ́ ibi tó bá dé ibi tó ń lọ àwọn tẹ̀lé pé ṣàpẹ́lú ìmọ̀ kan wá fi tí gbọ́ pé Iru Ekun security network nìkan gbà kan wọ́n mẹ́sàn-án níbo ló wà báwo làwọn ṣe fẹ́ ṣe báwo làwọn ṣe gbá báwo làwọn ṣe fẹ́ ṣe àwo bàbá àsásùn so that is why we bring it here so that ẹ lè máa rí ẹ gbọ́ so bí ó ṣe jẹ́ nìyẹn ẹ ṣé o ẹ̀yin tẹ́ ń bá wa like o. Prophet Olamilekan, thank you sir. So bó ṣe jẹ́ nìyẹn if you want to join Iru Ekun security network is available ibo tẹ́ bá wà just let me know oh ibi báyìí mo wà ibi báyìí mo wà so ẹ̀yin tẹ́ wà ní Èkìtì ẹ jẹ́ kí n pe nọ́mbà yìí fún yín okay let's go there. ẹ̀yin ọkọ sọ pé wọ́n wà ní Èkìtì wọ́n wà ní Lagos state wọ́n wà ní Ọ̀ṣun Ọ̀yọ́ Kogi ẹ má bínú jàre wọ́n wà ní Èkìtì Lagos state Ogun state Ọ̀yọ́ state Lagos state wọ́n wà ní Èkìtì Lagos state wọ́n wà ní Ogun state wọ́n wà ní Ọ̀yọ́ state wọ́n wà ní Kogi state wọ́n wà ní Ọ̀ṣun state wọ́n wà ní Ondo wọ́n wà ní Kwara wọ́n wà ní borderline so ibi tẹ́yin bá wà ń bẹ̀ ẹ jẹ́ kí a mọ ibi tí ẹ̀yin dúró lé lórí ń bẹ̀ so bí ó ṣe jẹ́ nìyẹn so anyway ẹ jẹ́ kí n pe àwọn tí ó wà ní Èkìtì fún yín ná +2 ẹ̀sán àrún ẹ̀sán èje òdo ọ̀kan èje ẹ̀jọ ẹ̀jọ méjì so bó ṣe jẹ́ nìyẹn ibi tẹ́yin bá wà ẹ jẹ́ kí a mọ̀ pé okay o ibi báyìí lèmi wà ibi báyìí lèmi wà so tí ẹ bá fẹ́ join gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ẹ fi inú kan ṣe o ẹ fi inú kan ṣe ẹ fọkàn kan ṣe ẹ ti rí pé ṣe Sunday Igboho ẹ rí pé àwọn gan náà ò sinmi
ẹ̀rí bọ́n ṣe ń lọ káàkiri nísìnyí lé lọ́wọ́lọ́wọ́ bá nísìnyí Òṣogbo náà wà, Òṣogbo tó ní mo ti rí fídíò yẹn nísìnyí pé Òṣogbo náà wà. So ẹ̀rí pé àwọn náà ṣe kí ni wọ́n ń lọ ṣe káàkiri ni wọ́n try best wọn ni ṣe ti yé wa. So tó máa dẹ̀ try best wọn pé láti má jẹ́ kí ìran ìyà jẹ ọmọ Yorùbá, láti má jẹ́ kí nǹkan kan ṣe ẹ̀yin ọmọ Yorùbá. So why tẹ́yin ọmọ Yorùbá mi náà, why tẹ́yin náà ò join àwọn tó ti get information láti join, wọ́n ti get information. Ẹ̀yin náà bá dé ti get information náà torí ẹ̀ lónà ló jẹ́ kí a mú wá fún yín pé information tí a rí rèé o, ẹ̀yin náà ṣe kí ni ẹ darapọ̀ mọ́ wa o. So torí ẹ̀ ló fi jẹ́ ká gbé eléyìí wá fún wa pé ok ẹ̀yin náà wá máa mọ̀, ẹ wá máa gbọ́ o. Bó ṣe ń lọ rèé o. So bó ṣe jẹ́ nìyẹn. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ o, but I don't want to put my mouth in some things, some area. I just have to clip my mouth some area. So àwọn kan ní pé bóyá ọmọ tí wọ́n ló lọ wo eégún ìyẹn bóyá ó kú, àwọn kan sọ pé kò tí ì kú. Tí ò bá tí ì kú, thank God. Tó bá kú wọ́n á fi jẹ́ pé ó fi kọ́ àwọn ará yòókù lọ́gbọ́n nìyẹn, because nǹkan tó bá ní kéèyàn má ṣe èèyàn kì í ṣe. Èmi náà wọn ò gbàdúrà kó kú because she's a young girl. So nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Ẹ jẹ́ ká mọ̀ pé yes, ìṣẹ̀ṣe nǹkan tó bá ti pè ní ìṣẹ̀ṣe ẹ má fi ṣeré. Ẹ má sọ pé kí ló ń sọ jàre, kò lórí bẹ́ẹ̀ kí nìkan má dẹ́jà. Jẹ́ ń sọ bẹ́ẹ̀ pé ẹ má sọ pé o fẹ́ dẹ́jà o, o fẹ́ sọ ti ẹnìkan, o fẹ́ dẹ́jà. Irọ́ ni, kò rí ó rí o. Tí ọmọ Yorùbá kú, I'm so happy for her. Pẹ̀lú gbogbo ètùtù náà ti ṣe o, I'm so happy for her. Pé òun náà máa mọ nǹkan tó ń go through lẹ́nu ìgbà tó ṣe nǹkan tí ó ṣe yìí. Ó máa mọ nǹkan tó ń go through according to báwọn èèyàn ṣe sọ pé bóyá ó ń ṣe kinní ní àwùjọ ara ẹ mọ̀ pé orí social media láwà, ká má fi gbogbo ẹnu máa sọ gbogbo ẹ̀ síta. So tí ó bá kú, I'm happy. Ṣé ti yé wa? Tó bá kú, kí Ọlọ́run bá wa fọ̀run kẹ́, because tó bá sọ pé don't do this, don't do it. Ẹ má dẹ́jà. Kì í ṣe kó dùn wọ́n wá nù, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ pé mò ń tẹnu mọ́, kò dùn mọ́ wá nù o. Tí gẹ̀ẹ́ yẹn bá kú kò dùn mọ́ wá nù, because kò sí nǹkan tó fẹ́ fi benefit olúwẹ̀ tó bá kú. Tí ó bá kú yẹn gan ló dáa jù, so that a kọ́ àwọn ará yòókù náà pé tó o bá try nǹkan yìí o, nǹkan báyìí ló máa ṣí ẹ o, ọ̀ǹtì tó bá tó àṣírí síta, tó bá tó sọ pé ẹ gbà mí o, nǹkan báyìí mo lọ dáwọ́ lé o. Ṣọ́rọ̀ mi ti yé wa bẹ́yẹn. So bí ó ṣe jẹ́ nìyẹn. Iru Ekun security network, ibi tẹ́yin bá wà ẹ jẹ́ kí n mọ̀. Èmi contract jẹ́ kó yé wa pé àwọn àbí báyìí òun nìkan tí èmi ń ṣe níbí báyìí. Bóyá nítorí pé à ń pe nọ́mbà síta ni kò jẹ́ kí àwọn èèyàn lè wọlé, but later ṣá àwọn míì máa rí ní orí online bí báyìí, wọ́n máa rí later I don't know. So ẹ jẹ́ n sọ pé mo ní láti pe nọ́mbà jáde mọ́. So ibi tẹ́yin bá wà ní kẹ́ jẹ́ kí n mọ̀ pé ibi báyìí mo wà o, ibi báyìí ni mo wà. Ṣé ti yé wa? Iru Ekun security network wọ́n wà ní Èkìtì state, wọ́n wà ní Lagos state, wọ́n wà ní Ogun state, wọ́n wà ní Ọ̀yọ́ state, wọ́n wà ní Kogi state, wọ́n wà ní Ọ̀ṣun state, wọ́n wà ní Ondo state, wọ́n wà ní Kwara state, wọ́n dẹ̀ wà ní borderline. So ibi tẹ́yin bá wà ń bẹ̀ ẹ jẹ́ kí á mọ ibi tí ẹ̀yin wà. So bí ó ṣe jẹ́ nìyẹn. Ẹ rí pé mò ń tẹnu mọ́ pé ẹja finú kan ṣe o. Ẹ má jà ṣe pé ẹ jẹ́ ń débẹ̀ kí n lọ wò kọ́ tó ń ṣe bẹ̀, má lọ dàrú ni, má lọ bàjẹ́ ni. Ọ̀run yabọ̀ ni o. Ẹ bá bínú. Ọ̀run yabọ̀ ni o. Kò ṣe kí ni, kò ń ṣe ọ̀rẹ́ nìkan. Rí pé I'm tired, but I still have to do this. I still have. Má jẹ́ kí n yín mi. I still have to do this. Yes. Torí pé ìfẹ́ tá a ní sí àwọn ènìyàn wa òun ló fa gbogbo ohun tá à ń ṣe.
tá à ń bọ́ sórí line every time láti máa post láti máa sọ pé ibi báyìí ni o, ibi báyìí ló ń wà o, tó bá fẹ́ join Iru Ekun security network o, ibi ló ń wà o, ìgbà kan ló ń wà o, nọ́mbà wọn tó máa pèrè o, nọ́mbà wọn tó máa pèrè o. So òun ni nǹkan tí àwa náà ń ṣe pẹ̀lú mo ṣe táyà tó mo ṣe dé ni mo ní no let me do this thing. ṣe ti yẹ unfortunately àbí kí n sọ pé wá ṣe mí láàánú pé àwọn ti Facebook àtẹ̀tí rẹ̀ níbọ̀dì ń bẹ̀, àwọn ti TikTok ìgbà kálukú ti sá lọ, but where is a where I will do my best and leave the rest. wọ́n máa sọ pé ẹni tó bá ṣe kinní kan, ẹni tó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí sọ fún àwọn ìjọ. So pẹ̀lú bó ṣe rẹ̀ mí tó, I still have to come out and do this thing. So òun nìyẹn. Iru Ekun wà ní wọ́n ti wà ní Lagos Ekiti state tí ó wọ́n ti wà ní Lagos state, wọ́n ti wà ní Ogun state. So tó wá fẹ́ join you, wọ́n dẹ̀ ti wà ní Ọ̀yọ́ state, wọ́n wà ní Kogi state, ṣó ti yé wa bẹ́yẹn, wọ́n dẹ̀ wà ní Ọ̀ṣun state, wọ́n wà ní Ondo state, wọ́n dẹ̀ wà ní border line, border so line bẹ̀ wọ́n wà ń bẹ̀ yẹn náà. So tẹ́ bá fẹ́ join Iru Ekun security network, ẹ jẹ́ kí n mọ ibi tẹ́yin wà, àbí ibi tí àwọn ẹ̀yin tẹ́ wà ń dà sóra, ẹ jẹ́ kí n mọ ibi tí àwọn èèyàn yín wà. Èèyàn mi wà níbí báyìí, then we call the number out so that ẹ lè lọ ṣe kí ni, ẹ lè lọ send number yẹn sáwọn èèyàn yín, àwọn èèyàn yín á lè pè wọ́n, àwọn náà lè join security network. So kò jẹ́ bó ṣe jẹ́. So ẹ jẹ́ kí n mọ ibi tẹ́yin bá wà, àfẹ́ play orin àbí play music so that a lè jọ máa gbọ́ ara wa. Eléyìí tí mò ń gbé síbí gan torí ooru, òun ló jẹ́ ká máa ṣe, òun ló jẹ́ ká máa ẹrí gbóhùn kù mí, but I have to do it. Torí mi lè gbá anybody wọ́n ní bíbá. So bó ṣe jẹ́ nìyẹn, lè ta gbé sọ́rùn torí ooru ló jẹ́ ká gbé sí ọrùn. So if you want to join Iru Ekun security network, ẹ jẹ́ ká mọ̀, because tó bá yá ní ìsàwọn kan sọ pé a fẹ́ join àṣegbà. I will try my best. Lẹ́yìn èní tí bá ti ṣe fídíò lórí àwọn nǹkan tí mo ṣe lẹ́yìn tèní yìí tí mo ti bọ́ta láti wá sọ yìí, mo ti ṣe lánàá, èní the same thing, so I won't talk about it anymore. So ìwọ tó bá rí lórí page wa fine, tó bá dẹ̀ rí náà fine, ẹ máa rí ní another platform. So kò jẹ́ bí ó ṣe jẹ́. So anyway, àwọn ibi tán wà ni à ń try láti ṣàlàyé fún wa lẹ́yọ kọ̀ọ̀kan. Wọ́n wà ní Èkìtì, Lagos state, Ogun state, Ọ̀yọ́ state, Kogi state, Ọ̀ṣun state, Ondo state, Kwara state, border line. Àwọn ibi tí Iru Ekun security network wà, àwọn nìyẹn. Fún ẹ̀yin tẹ́ bá gbọ́ Yorùbá, where is the way? Maybe you should go and learn it, because I'm not here to speak English for anybody. I'm not speaking English at all. Forget about the English. So Iru Ekun security network, if you want to join, let me know. Where are you watching me from? Níbo lẹ̀yin ń gbé? Níbo lẹ ti ń wò mí? Ṣé ó ti dọ́dọ̀ yín? Ṣé ti mọ̀ pé ó ti wà ládùúgbò yín àbí ó ti sì ń bẹ̀? Ṣé máa wọ mọ́tò lọ bẹ̀ ni àbí báwo? So ẹ jẹ́ kí a mọ̀ ibi tẹ́yin wà, because àná àwọn kan láwọn wà ní Ọ̀ṣun, àwọn kan láwọn wà ní Ọ̀yọ́, àwọn kan láwọn wà ní Lagos state. Thank God pé gbogbo ibi tán wà yẹn, ẹ rí pé bóun yan kí ní ìjẹ́ kí n máa yan gbogbo ibi tán wà ló wà ní ibi báyìí. So kò jẹ́ bó ṣe jẹ́. Mr. Ọláwálé Ọlá, so any bring them on video. Anyway, I will try our best. Maybe I will still post this video but mo ti post it sórí Òjíṣẹ́ gangan, so I've already posted it on that page. And the reason why I'm doing it on this Òjíṣẹ́ backup is because tí máa poster yẹn síbí báyìí, maybe five people ló máa ń rí. Ṣé ti yẹ wà nínú almost 35,000 followers tani, so kò kí ń go dáadáa, kò dẹ̀ kí ń débi tó ó yẹ kí ó dé dáadáa. So that's why I have to, láti sọ pé jẹ́ kí wọ́n máa ṣe live fún wa, láti lè máa ṣe kíni, láti lè máa mọ̀ wípé Iru Ekun security network wọ́n ti wà níbí báyìí, wọ́n ti wà níbí báyìí, wọ́n ti wà ní
ibi báyìí o. So bó ṣe jẹ́ nìyẹn, má jẹ́ sọ fún wa pé tó bá fẹ́ ṣe finú kan ṣe, fọkàn kan ṣe, fi ìwà kan ṣe, ṣe tinútinú, ṣe tọkàntọkàn. Má ṣe yí pé kíni kí náà ṣe ń bẹ̀ jàre, ẹ̀wọ̀n ẹ jẹ́ kí n kúrò ń bẹ̀. Má ṣe bẹ́ẹ̀ o. Finú kan ṣe, fi ọkàn kan ṣe, fi ìwà kan ṣe, fi ìfẹ́ tí o ní sí àwọn ènìyàn rẹ kó ṣe ni kò fi ṣe. So bí ó ṣe jẹ́ nìyẹn o. Ibi tẹ́yin bá wà ẹ jẹ́ ká mọ̀ ibi tí ẹ bá wà. So kákan má máa pe nọ́mbà dànù kó wá jẹ́ pé ẹ̀ẹ́dẹ̀ sí ń bẹ̀. So ẹ jẹ́ kí n mọ ibi tẹ́ bá wà o. Ẹ jẹ́ kí n mọ ibi tẹ́ bá wà. So ẹ jẹ́ kí n mọ ibi tí ẹ bá wà o. Ẹ jẹ́ kí n mọ ibi tẹ́ ẹ bá wà ká sọ̀rọ̀. Òbọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí gbọ́ wọ́n wà ní Òṣogbo náà wà báyìí. Òṣogbo náà wà báyìí. So bóyá ó ṣe jẹ́ nìyẹn. Ó ṣe jẹ́ nìyẹn. So ẹ jẹ́ kí n mọ wọ́n wà ní borderline. Wọ́n wà ní Kwara State. Wọ́n wà ní Ondo State. Wọ́n wà ní Ọ̀ṣun State. Wọ́n wà ní Kogi. Wọ́n wà ní Ọ̀yọ́. Wọ́n wà ní Ògùn. Wọ́n wà ní Lagos State. Wọ́n sì wà ní Èkìtì State. So bí ó ṣe jẹ́ nìyẹn, àwọn ibi tó wà nìyẹn. So ibi tí ẹ̀yin bá wà ní kẹ́ ẹ sọ ibi okay o, ibi báyìí lèmi wà o. Àwòtó okay since tó jẹ́ pé ibi báyìí lẹ́yìn wà, then nọ́mbà tẹ́ máa bá sọ̀rọ̀, àwọn tẹ́ máa pè, a máa gbé bọ́ síta. Mo ti sọ fún yín pé lẹ́yìn eléyìí I won't come outside and láti wá máa pe nọ́mbà mọ́, because àwọn nẹ́tíwọ́ọ̀kì tá à ń lò yìí gbogbo wọn láìkí kẹ́ máa pe ọ̀kìn láì kẹ́ máa pe nọ́mbà jáde àbí kíní fún àwọn èèyàn náà ńlá, even though phone number gan lásán wọn ń gbà, account number gan lásán wọn kì í gbà kí èèyàn máa pè jáde. So bó ṣe jẹ́ nìyẹn. So ẹ jẹ́ kí n mọ ibi tí ẹ wà. Iru Ekun security network, ẹ jẹ́ ká mọ ibi tí ẹ wà. Ẹ jẹ́ ká mọ ibi tí ẹ̀yin èèyàn wá wà, so that a sọ fún yín pé ibi báyìí ló ń wà. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, wọ́n wà ní Èkìtì, wọ́n wà ní Lagos State, wọ́n wà ní Ogun State, wọ́n wà ní Ọ̀yọ́, Kogi, Ọ̀ṣun, Ondo, Kwara State àti borderline. So àwọn ibi tí Iru Ekun security network wà nìyẹn. So ibo lẹ́yìn wà ń bẹ̀, then phone number wọn wà ń bẹ̀. Mi ìfẹ́ kí wọ́n máa pe gbogbo nọ́mbà jáde síta, ṣó ti yé yín. So ibi tẹ́yin bá wà ń bẹ̀, ẹ jẹ́ kí a mọ ibi tí ẹ̀yin wà. So àwọn kìíní náà sá fóònù. Everybody lòrùn máa bà, àti ṣinṣin àtẹ̀fọn, everybody ló sá fóònù because it dey hot. Mi ò mọ degree tó wà lẹ́nu, but ó ti hot jù. So bí ó ṣe jẹ́ nìyẹn. Ẹ jẹ́ ká ṣera wa lọ́kan. Tẹ́ bá wò ẹ́ rí pé àwọn ará bíi tá à ń sọ yìí wọ́n ṣera wọn lọ́kan ni. Àwọn Fúlàní tá à ń sọ wọ́n ṣera wọn lọ́kan. Wọ́n múra wọn wípé yes, this is what we want. Ṣé ti yé wa? This is what we want. So but kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ wọ́n dẹ̀ nǹkan tí wọ́n fẹ́ yẹn wọ́n dẹ̀ ń gẹ̀ẹ́tì ẹ̀ díẹ̀díẹ̀. Wọ́n dẹ̀ ti lè gẹ̀ẹ́tì ẹ̀ tán, in fact tó tán fọmọ Yorùbá ni ẹ̀bọ̀. Mo gbàdúrà pé Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n gẹ̀ẹ́tì ẹ̀ tán. Wọn ò tẹ̀ ní gẹ̀ẹ́tì ẹ̀ tán ni láṣẹ Elédùmarè. So bí ó ṣe máa jẹ́ nìyẹn. Ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí, ẹ jẹ́ ká mọ ibi tí ẹ̀yin ń gbé, ẹ jẹ́ ká mọ ibi tẹ́ ẹ̀ ń gbé. So àní máa pe nọ́mbà síta just like that. But wọ́n wà l'Èkìtì, Lagos State, Ogun State, Ọ̀yọ́ State, Kogi State, Ọ̀ṣun, Ondo, Kwara State, borderline. So àwọn ibi tí wọ́n wà nìyẹn. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ jẹ́ ká mọ ibi tẹ́yin wà o. Mo ṣì ń dúró dè yín o, Mr. Ọláwálé. So mo ṣì ń dúró dè yín. Ibi tẹ́yin bá wà, ẹ jẹ́ kí a mọ ibi tí ẹ̀yin yẹn wá bá wà, so that a lè sọ pé okay o, ibi báyìí ni o, ibi báyìí ni o, ibi báyìí ni o. So bí ó ṣe jẹ́ nìyẹn. So lórí ètò wa lénìí, mo ti ní àní pẹ́ lénìí because I'm very 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 tired. Àní pẹ́ lénìí rárá, very very tired. So ẹ rí pé àwọn ti TikTok mo ti já wọn dànù, mo ti já wọn kúrò ń bẹ̀. So nobody should come and ask me that
oh we need it here, we need it here, yín náà ẹ máa lọ sí báwọn náà ṣe ń gbá research lórí numbers tàbí get ẹ, yín náà lọ gbá research lórí náà ibẹ̀ ṣe máa get ẹ. Ẹ náà dẹ̀ tó pé wàá ṣe wọ́n post sórí àwọn platform tẹ̀rí pé wọ́n á ń sọ ọ̀rọ̀ Yorùbá dáadáa, so ẹ máa tún ṣe kí ni, ẹ máa tún rí ní ibẹ̀ náà. So bí ó ṣe jẹ́ nìyẹn. But tó bá fẹ́ join security network, jọ̀ọ́ mọ̀ yá mi, finú kan ṣe o, fi ọkàn kan ṣe o, fi pé yes it's my thing, bí àwọn arábí náà ṣe ń sọ pé yes it's my thing. Àwa la ní tó ṣe ń sọ pé àwọn làwọn ní ilẹ̀ Yorùbá àwọn máa gbà, àwọn làwọn ní Nàìjíríà àwọn máa gbà. Ẹ jẹ́ káwa náà sọ fún wọn pé yes àwa la ní ilẹ̀ Yorùbá, ẹ lè gbà lọ́wọ́ wa. Káwa náà pinnu bẹ́ẹ̀ pé yes ẹ̀yin kò lè gbàlẹ̀ wa lọ́wọ́ wa. So bí ó ṣe jẹ́ nìyẹn, bó ṣe jẹ́ nìyẹn, it is well. So a ò ní rí jù báyìí lọ ní èní. Lẹ́yìn èní yìí, no more bringing Iru Ekun security number outside again, no more. So ìyẹn tún di ọjọ́ mi, ọjọ́ rẹ ọlọ́mọ pé every platform they are posting it. So then ẹ̀yin náà ẹ máa rí ń bẹ ibi tẹ́ bá wà ń bẹ ẹ pick ẹ pé ibi báyìí mo wà, ẹ wo kíní ok ọ̀dọ̀ mi Ọ̀ṣun state ni mo wà, ok ẹ jẹ́ n pe nọ́mbà wọn, ẹ jẹ́ kí n pe nọ́mbà wọn, ẹ jẹ́ kí n bá wọn sọ̀rọ̀. Àmì o Mr. Oyèbánjí Joseph, àmì o mo ṣe jẹ́ nìyẹn o. So níbo lẹ́yìn wà ń bẹ kí tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ Iru Ekun àbí ẹ̀dẹ̀ ti darapọ̀ mọ́ wọn. So ibi tẹ́ bá wà ẹ jẹ́ kí n mọ ibi tí ẹ wà kí n sáré pè fún yín pé òkè wọ́n wà bí báyìí náà, yín náà lè darapọ̀ mọ́ wọn o, láti lè ṣe kíni, láti lè dáàbò bo àwọn èèyàn wa, láti lè dáàbò bo àwọn èèyàn yín. So bí ó ṣe jẹ́ nìyẹn, ibi tẹ́ bá wà ẹ jẹ́ kí n mọ̀. Mr. Oyèbánjí níbo lẹ́yìn wà, níbẹ̀ ṣe Lagos state lẹ́wà ni àbí Ogun state, àbí Ọ̀yọ́, Kogi, Ọ̀ṣun, Ondo, Kwara state borderline níbo lẹ́wà ń bẹ, àbí Èkìtì lẹ́wà. So ibi tẹ́ bá wà ẹ jẹ́ kí n mọ̀. Náà máa ń pe nọ́mbà fún mi kan ló máa ń pe gbogbo nọ́mbà yẹn jáde rà because the number is too much, 22 ẹyọ kọ̀ọ̀kan, no. So ibi tẹ́ bá wà ẹ jẹ́ ká mọ̀ pé okay ibi báyìí ni mo wà, so that a lè ṣe kíni, a lè pe nọ́mbà jáde fún wa, so that ẹ̀yin náà lè pè wọ́n pé mo fẹ́ nǹkan báyìí bí báyìí o, níbo lẹ wà, àwọn á lè sọ àdírẹ́sì ibi tí àwọn wà. Bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìsinsìnyí Sunday Igboho wà ní Òṣogbo náà wà báyìí tí wọ́n mọ̀ náà ṣe kíni, báwọn náà ṣe campaign yẹn káàkiri, bẹ́ẹ̀ làwa náà ṣe kíni, làwa náà ń post àwọn nọ́mbà, làwa náà ń sọ̀rọ̀ lórí àwọn numbers tẹ́yìn náà lè pè tẹ́ fi máa lọ join wọn. Ṣó ti yé wa, báwọn ṣe wà yẹn wọn lè máa pe nọ́mbà bẹ́ẹ̀ bọ́n ṣe wà ní ìsìn, ṣó ti yé wa. So torí ẹ̀ làwọn náà fi wá sọ pé ẹ jẹ́ káwa náà máa gbé nọ́mbà ìjáde, báwọn náà ṣe ń ṣe ní orí mídíà, ẹ jẹ́ káwa náà máa ṣe ní orí platform tiwa náà, káwa náà ṣe kíni, káwa náà máa gbé nọ́mbà yẹn jáde anybody, so that èrò tó bá máa join máa lè ṣe kíni, wọ́n á lè pọ̀ dáadáa. Tẹ́ bá dẹ̀ ti pọ̀ dáadáa bẹ́ẹ̀ yẹn, it's very good, tẹ́ bá pọ̀ dáadáa, because tí ẹgbẹ́ ká sọ pé àwọn méjì àbáwọn mẹ́ta ló join Iru Ekun ní street yín ládùúgbò yín bẹ́ẹ̀ yẹn, tí anything bá fẹ́ ṣẹlẹ̀ tẹ́ ti kófìrí pé nǹkan báyìí ti ń ṣẹlẹ̀, àbó ti fẹ́ ṣẹlẹ̀, àbó ti ṣe kínní, ẹ ti pè pé ládùúgbò mi o nǹkan báyìí ṣẹlẹ̀ o, then before you know it wọ́n máa ṣe kínní, wọ́n máa débẹ̀, wọ́n máa ṣe nǹkan tó yẹ kán ṣe. Ṣó ti yé wa bẹ́ẹ̀ yẹn, gbogbo nǹkan á dẹ̀ lọ bóyá kó ṣe kíni, bóyá kó ṣe lọ, kí ogun ajínigbé apani aṣọ oríṣiríṣi kó ṣe kíni, kó lè dínkù. Bẹ́ẹ̀ ni mo máa ń sọ̀rọ̀ kan pé tó máa fi dídà dé mi kò sí nǹkan kan mi, ṣùgbọ́n àwọn ènìyàn wá wà ń lé mi náà lẹ́bí lé mo lára ń lé náà, àkànlè jókòó ká má sọ anything, tá a dẹ̀ ní platform láti fi ṣe kíni, láti lè fi pariwo síta pé ẹ̀yin èèyàn mi nọ́mbà ọ̀tẹ̀ máa gbèdé máa fi join Iru Ekun òun lélẹ́yìí, so àkànlè jókòó without doing anything kò make sense. So that's why we come outside and bring in the number and where they are síta fún wa, láti lè máa sọ pé ibi báyìí ló wà o, ibi báyìí ló wà o, tẹ́ bá fẹ́ darapọ̀ ẹ lọ ṣe kíni, ẹ darapọ̀ mọ́ wọn, kí ẹ ṣe kíni, kí ẹ pè wọ́n. So bó ṣe máa jẹ́ nìyẹn. Ẹ̀yin tí ẹ dúró tì wá, okay yín pé thank you very much for staying with us, I really appreciate, because this is my first time doing live on this Ojise backup
and ẹ̀yin méjì mẹ́ta mẹ́rin tẹ́ ń wò wá náà mo kì í ìpín ẹ̀ ṣe máa try tí má lè bring the this thing sí tí má lè post ẹ̀ síbí by then it will be fine, it will be fine. But if I tí bá dẹ̀ lè post ẹ̀ síbẹ̀ náà then àwọn tá ti pè síta yẹn náà then you can you can get it there. So Mr. Abdul Lateef Aminolahi ẹ má bínú, thank you sir tẹ́ darapọ̀ mọ́ wa lénìí. Mr. Oyebanjo, thank you. Mr. Olawale Ola, thank you. Christiana Abosede, thank you for joining us on this Ojúṣe backup. Mrs. Fumilayo Oyediran, thank you. Omole, thank you very much for joining us today. We really appreciate you. Ẹ bá wa follow wa ní Facebook, ẹ dẹ̀ subscribe fún wa náà. Ẹ fún wa ní star náà bàbá bọ́dà ṣe wá sọ. So ó ṣe jẹ́ nìyẹn. Ẹ follow wa, ẹ tẹ notification bell yín tẹ́ bá fẹ́ kẹ́ lè follow wa so that tá bá mú àwọn irú àwọn nọ́mbà kọ̀ọ̀kan jáde bí àwọn information kọ̀ọ̀kan jáde fún wa, ẹ máa ṣe kíni a lè máa gbọ́. Mo máa sọ pé kì í ṣe gbogbo àmọ́ kan máa wá ṣe live. Láti ìgbà tí page ti wà mí ò sọ pé mo ti ṣe live níbẹ̀. This is my first time doing live níbẹ̀. So nǹkan tó ń ṣẹlẹ̀ ní fúndò lórí YouTube gan mi ń dédé ṣe live ó dẹ̀ nídìí. Ó nídìí because I know my mouth, so I don't want to be saying something that will still come to pass. No. So nítorí ẹ̀ ló fi jẹ́ kí n máa pause ara mi láti máa ṣe kíni láti máa ṣe live lẹ́ẹ̀kọ̀ọ̀kan. So but I mean láti wá máa ṣe live but lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa wá a máa ṣe. So ní sọ̀rọ̀ ní go deeper. Tá bá ti náà go deeper ló máa fa tá máa mú message wá, message máa wọlé. Tá bá ti di go deeper message máa wọlé lóríṣiríṣi ni. Tó jẹ́ pé at the end of the day message yẹn máa padà ṣẹ. So ní go deeper rárá tí n bá fẹ́ máa ṣe live mi ní máa go deeper mọ́, mi ní máa go deeper mọ́. So bí ó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣé gan, mo really appreciate yín tí ẹ dúró tì wá. Thank you very much. See you next time. Bye.